náà ló bí afirurusuli máa ń bèlè Hashimi yushabbahu. ǹjẹ́ ń bẹ́nu àwọn òjíṣẹ́ bí tá a lè fi wé ọmọ Hashimi anabi Muhammadu ọ̀tọ̀ lórí. alayhi wa sallam. haramun alayhi naru qalibun ahabahu. ọkàn tá a bá túwò tá a rà anabi wa Muhammadu ń bẹ iná ò ní jó. sallallahu alayhi wa ó sallam. dé ìwọ̀ fún ná. ni mo fi ń sọ fáwọn èèyàn pé ọjọ́ orí kọ́ a kì í fọjọ́ orí pin. ṣọlọ́run bá ti sọ ẹ́ di ààyò rẹ̀ ná kí gbogbo èèyàn ṣe pẹ̀lẹ́ lára rẹ̀ kọ́. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما النبي محمد لفونا موا النبي محمد لولا ولجو nínú òkùnkùn ayé ká fọmọ rúbọ nínú òkùnkùn ayé ká para ẹni nínú òkùnkùn ayé ká mú ni lẹ́rú àsàlátù tó pọ̀ fún ọ ìkẹ́ àti ìgẹ̀ tó pọ̀ fún ẹni tó là wá lójú ìkẹ́ àtọ́là tó pọ̀ fún ẹni tó là wá lójú bó tilẹ̀ wù ká ṣe tó láyé bàbá dálkìyàmà ta tọrù kó wá tá a bá nẹ́bí wa Muhammadu ń bẹ asán lásì ayé asán lẹ́ni náà wá anabi Muhammadu ó yẹ kó wà níbi ẹrù gbogbo wa ọlọ́run bá lójú yìí wá pé qul in kuntum tuhibbuna Allaha fattabi'uni bẹ́ẹ̀ bá lẹ́ẹ̀ fẹ́ràn èmi ọlọ́run bá ẹ tẹ̀lé mi anabi wa Muhammadu ẹ bá lẹ́ẹ̀ fẹ́ràn ọlọ́run èmi anabi ni ẹ tẹ̀lé èyí wá ṣe tó olúwo nígbà tá anabi wa Muhammad sínú ayé rẹ èyí ṣe tẹ́lẹ̀ ní yorùbá anabi wa Muhammadu má láéláé akẹ́yìndé gbẹ̀gbọ́n adéwálé ọ̀tọ̀ lórin anabi Muhammadu tí ó jẹ́ nìkan kan ya Muhammadu ya Rasulallah ya Ahmadu ya Rasulallah من أين أبدأ في مديح محمد صلى الله عليه وسلم من أين أبدأ في مديح رسولنا لا الشعر يصفه ولا الأكلام orin wo lẹ fẹ́ fi yàn Ànábì wa Muhammadu tẹ́wàá rìn yìí táyáyá báwo ló ti mọ̀rọ́kọ̀ tó fi oyè Ànábì wa Muhammad tó wà sọ pé ó ti kọ́ ta ó dá dúró síbi kan náà ni ẹ̀. sallallahu alayhi wa sallam. wa sahibul khuluqil karim ala al-wara huwa qaidun lil muslimina humamu. ماذا أقول عن الحبيب المصطفى ماذا أقول كن سوق النبي محمد ماذا أقول عن الحبيب المصطفى فمحمد للعالمين إمام النبي محمد الإمام وقوة ماذا أقول عن الحبيب المجتبى ماذا أقول عن الحبيب المنتقى ماذا أقول عن الحبيب المرتضى صلى الله عليه وسلم فمحمد للعالمين إمام ماذا أقول عن الحبيب المنتقى
في وصفه تتكسر الأقلام يا محمد يا رسول الله صلى الله عليه وسلم. من أي جامعة تخرجت يا رسول الله صلى الله عليه وسلم. من أي جامعة اللي يقول النبي تجادي داكن جابراوا من جامعة أوروبا شي أوروبا النبي تجادي لا تدامي لهم لا النبي يجادي بك بل تخرجت من جامعة الله. الله أكبر. من جامعة الله من جامعة الله سبحانه وتعالى. صلى الله عليه وسلم. وصفك عميق بحر عميق يستغرق فيه الملاحون. ẹni bá lọ wọn lu ẹbúdó yíyan nẹ́bí wa Muhammad odò ànábì ó sì gbé lọ. khalila yahuda bilmuhassabi wanzila wala tabqiya an khayfi mutahawala. فاكر به مجنا تحرى منزلا. أحق عباد الله بالمجد والعلا نبي له أعلى الجنان مبوء النبي محمد رسول الله. صل على محمد صل على محمد اللهم يا ربي صل على محمد وسيدي سادتي نبي محمد. أحب النبي الهاشمي يا محمد أجل الورى ذاتا وأصلا ومحتدا وأطيبهم نفسا وأطولهم يدا. kò sẹ́mi tó mọ́tò mi ànábì wa Muhammadu tọrẹ káwọn lè tọrẹ tó ànábì wa Muhammadu wa atyabahum nafsan wa atwalahum yada. ataba lahu rrahmanu nashi'an wa mawlida فما زال ممن خالف الحق يبرأ على كل فن فضل الله فإنه بأن فرض الدين القويم وسنه فقد ساس إنس لخلق ترا وجنه أعيد نظرا في الخلق تعلم بأنه كأحمد لم ينشأ ولا هو ينشأ. بابا إبراهيم ياسين أجاس ما يكنتي أتي لبه جزاء مطيعي حرير وجنة جزاء مطيعي إساتا ما صفين تبتلا النبي ومحمد إيمانا واحتسابا يتقتق تقبى فالنبي ومحمد تندرك النبي تيما رنجد لترى النبي ومحمد جزاء مطيعي إساروا به حرير وجنة الجنة نان يوم جسروا به فدعا قول كفار أصابته جنة إفعوان تالهم وباله تنيا ويري النبي ومحمد لنوا فما هو إلا من جهنم جنة بس يودي صلى النبي ومحمد فين تبتي ولا راركوني ونا فما هو إلا من جهنم جنة أجاف به الله الورى وهو مزنة تروي الصدى أو ظلة تتفيأ لا إله إلا الله. ملائكة الرحمن أما ملائكة الله بقى جوا النبي ومحمد الله داروا إليه ملائكة الرحمن قالت بفضله
wọn yé sọ láti ń bẹ lára ànábì wa Muhammadu. sallallahu alayhi wa sallam. wàhánátì kàmá hánà muhibbu liwasilihi wọn a máa jẹ̀rán láti bọ́lọ́lùfẹ́ ti máa ń jẹ̀rán láti pàdé ara wọn ni wọ́n fi máa ń jẹ̀rán ànábì wa Muhammadu. sallallahu alayhi wa sallam. haramun alal ayyami ijadu mithlihi. sallallahu alayhi wa sallam. ìgbà ò lè múrú ànábì wa Muhammad wa mọ́ táyọ̀ fi parẹ́. sallallahu alayhi wa sallam. haramun alal ayyami ijadu mujtaba mo rò pé yóò ń bọ ànábì ní. sallallahu alayhi wa sallam. haramun alal ayyami ijadu muntaqa. kò lè sírú ẹ̀ mọ́. sallallahu alayhi wa ẹ̀bí sallam. náà àlàfà kan fi sọ pé wá hasanu minka lamutara katu ainin. ẹ lè sọ bẹ́ẹ̀ pé lamutara katu ainin. wallahi. àwọn lamutara katu ainin. ọdún mi ò tí ì rẹ́ni tó dàbí ànábì wa Muhammadu rí. min kalamu talidi nisa'u. ẹni tó rẹwà tó ànábì wa Muhammadu obìnrin kan ò lè bí kò lè bí irú rẹ̀ kò lè fẹ́ bí. torí pé kùnì kitabu barra kulli aibin. ànábì Muhammadu sallallahu alayhi wa sallam. kùnì kitabu barra kulli aibin. ibẹ̀ náà ni kùnì kitabu barra kulli aibin náà ni àfa wa wasaari mutakọ́ àfi sọ pé rasulun karimun ma sakatu rabbahu. ma saqatu rabbahu. ànábì òṣèlú ọba rí wallahi. ìwọ tó bá ló ṣẹni wá sọ síta ká gbọ́. àwa bí ẹgbẹ́ kí ni sábàbù òun inna fatahna laka fatihan mubina liyaghfira laka Allahu ma taqaddama min dhanbika wa ma ta'akhkhara. ọlọ́run bá sọ pé àti tó ṣe rí àti tí ó padà máa ṣe àfẹ́dí rẹ̀ jí bó ló ti wáṣọ lọ́wọ́ bá rí báwọn. Allah. pépà tá a fi ń kọ́ṣẹ́ ẹ̀wọ̀n èèyàn síta nẹ́bí wa Muhammadu bí ọkọ̀ tiẹ̀ ní. ó funfun. sallallahu alayhi wa sallam. kùnì kitabu barra ẹjẹ dìde fún ànábì. kùnì kitabu barra kulli aibin ka'annaka qad khuliqta kama tasha'u. ka'annaka qad khuliqta kama tasha'u. haramun alal ayyami ijadu mustafa. sallallahu alayhi wa sallam. أحن إلى تقبيل موطئ عليه لعلي يا أروى بالذي كنت أظمأ أفي الرسل من بالهاشمي يشبه تلو بها النبي محمد nínú ibi tí máa ń pa mí lẹ́kún jù nínú Al-Qur'anu nánú ni kódà bí n bá dáwà nù yàrá ń sunkún. bẹ́ẹ̀ sì ni ó dáa kí ìrántí Ọlọ́run ọba kó mi bá lójú rẹ̀ ànábì lójú ọyẹ́ wa bẹ́ẹ̀ àìnáàní látàmásùhùmá náà ojú méjì kan bẹ iná òní jójú náà ẹ dákun bí náà ò bá ti jójú tó gbé ojú sára. báwo ni ó ti jọ ara ẹ̀. báwo ni ó ti jọra rẹ̀. àìnùn bákàtí min khashyatillah ojú tó rántí Ọlọ́run ọba tó wá ń dòmí jẹ́ kí Ọlọ́run náà ni kò sẹ́lòmíì tafakkaru fi dhati ولا تفكروا في خلقي ولا تفكروا في ذاته ولا تفكروا في ذاتي فتهلكوا أو كما قال عين بكت من خشية الله وعين باتت تحرس في سبيل الله أتجوتيوس لورو تنشي ذكري تنشي لا إله إلا الله تنبى النبي ومحمد تنشي صلاة فالنبي ومحمد صلى الله عليه وسلم. kí ni àyà Kùránì náà Ọlọ́run ọba sọ nínú Suratul Baqara pé am hasibtum an tadkhulul jannata ọmọ ẹ̀yìn àlìhùmà nẹ́bí wa Muhammad kẹ́ wà lìjánà ọmọ gbogbo aráyé pé Ọlọ́run ọjọ́ kẹ́mi náà wà lìjánà walamma ya'tikum mathalul ladhina khalu min qablikum nígbà tá a bá múrò àwọn tó ṣáájú yín wá láyé tati wáyé ṣáájú yín àwọn àlùmọ̀ ànábì Muhammadu àwọn ànábì Ọlọ́run ọba tó ti lọ
ولما يأتكم مثل الذين خلوا من قبلكم àwọn ń jẹ́ kó yé yín pé massatuhumul ba'sa wọ́n rí nira ìyà jẹ wọ́n ọlọ́fẹ́ jẹ ní ọlọ́wọ́n ọba ó sì fẹ́ fi gbogbo ẹ̀ kó máa dùn yín massatuhumul ba'sa ara ni Ànábì wa Muhammadu sallam. Ànábì Muhammadu dọ́dọ̀ Aisha ńjọ́ kan ó jáde wá wọlé wá ní èé ṣe kí lẹ́sẹ̀ Aisha ní ò sí nǹkan kan Ànábì ní ó dá òun sọ́dá àwẹ̀ la ilaha illallah tíyàwó rẹ̀ ó sọ bẹ́ẹ̀ sí ẹ tó lè fẹ́ ti torí rẹ̀ lé kú onúlé ó sì ló fẹ́ràn Ànábì wa Muhammadu ọkọ̀ fẹ́ràn rẹ̀ lẹ́nu ní òkọ́ṣe rẹ̀ Ànábì ń lọ lẹ́lẹ́lọ́lé ẹni tó pé bóyá yín bò ń jẹ ńlé ó dénú ilé Aisha ní kò sí nǹkan kan baálé mi Ànábì ní ó dá náà ẹja sọ́dá àwẹ̀ massatuhumul ba'sa wọ́n dọ̀rọ̀ ẹbí pé Ànábì wa Muhammadu sallallahu alaihi wasallam. ìgbà tí wọ́n rí tí wọ́n jẹ Ànábì di òkúta síkùn ẹni àti torí rẹ̀ dálé ayé la ilaha illallah wọ́n sùn lìzìlú àmì wọ́n wò Ànábì wa Muhammadu rámi wò hatta yaqula ar-rasulu walladhina amanu ma'ahu mata nasrullah. la ilaha illallah ibola tí wọ́n fẹ́ fi gbogbo àwọn Ànábì Ọlọ́run bá jọ Ànábì wa Muhammadu afir rusuli man bil hashimi yushabbahu Ànábì Muhammadu sallallahu alaihi wasallam. sẹ́ni bí agbẹ́mọ̀ràn ni ẹ̀ ẹ̀bá Ànábì Ọlọ́run bá kan náà làwọn ọjọ́ rẹ̀ farani ló fi sọ pé ya Rabbi la tadhar ala al-ardi minal kuffari dajjara kàrà kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sá Ànábì sọ pé Allahumma hdi qawmi fa innahum la ya'lamun ibo láti wá fún Ànábì wa Muhammadu kankan náà àwọn Ànábì Ọlọ́run sallallahu alaihi wasallam. afir rusuli ara ni Ànábì wa Muhammadu hatta yaqula ar-rasulu Ànábì pariwo Ọlọ́run ìnira yìí pọ̀ ṣé wọn náà lọ sì sápò ọ̀ràn ní bá ní débẹ̀ sí ni wọ́n Ọlọ́run ọba alladhina amanu wọ́n lè sílù Ànábì rámi wò hatta yaqula ar-rasulu Ànábì Ọlọ́run bá fi wọ́n sọ pé walladhina amanu ma'ahu mata nasrullah. Ọlọ́run sì ló ràn wọ́n ṣe ìgbà wo ni ìnira yìí pọ̀ ìgbà wo ni Ọlọ́run bá wọn gbẹnu rẹ̀ sọ̀rọ̀ wọn ni ala inna nasrallahi qarib. gbogbo ẹ̀ náà ni àwọn àfa Ọlọ́run bá kó pọ̀jọ wọ́n kó papọ̀ lọ́fíì fi ń sọ̀rọ̀ nínú tíra àwọn afẹ́ni tí ò bá yé náà ló bí afir rusuli man bil hashimi yushabbahu ǹjẹ́ ń bẹ́nu àwọn òjíṣẹ́ bí tá a lè fi wé ọmọ Hashimi Ànábì Muhammadu ọ̀tọ̀ lórí sallallahu alaihi wasallam. haramun alayhi naru qalibun ahabahu ọkàn tá a bá túwọ̀ tá a rà Ànábì wa Muhammadu ń bẹ iná ò ní jó sallallahu alaihi ó wasallam. dé ìwọ̀ fún ná ni mo fi ń sọ fáwọn èèyàn pé ọjọ́ orí kọ́ a kì í fọjọ́ orí pin ṣọ́lọ́run bá ti sọ ẹ́ di ààyò rẹ̀ ná kí gbogbo èèyàn ṣe pẹ̀lẹ́ lára rẹ̀ kó má bàa kọlu nǹkan ó máa sùn sọ pẹ̀lú rọrùn ọkàn rẹ̀ ó sì máa balẹ̀ Ànábì nìyẹn ní nínú ìgbésí ayé èèyàn bẹ́ẹ̀ haramun alayhi naru qalibun labahu ẹ̀wọ́ bẹ́ẹ̀ ti lá Ànábì wa Muhammadu lára nínú ìgbésí ayé yín rasulun karimu ma saqatu abahu ta ló tó bẹ́ẹ̀ mo dìde fún Ànábì Muhammadu nípa sallallahu alaihi wasallam. nígbà tí jòkó ni ò gbà fún mi má mo dìde fún Ànábì wa Muhammad torí kẹ́ni tí mò ń pè dá mi lójú àwọn àgbàlagbà bẹ́ẹ̀ wọ́n kọ́ wa bẹ́ẹ̀ wọ́n kó yà Ànábì wa Muhammad kéré rasulun karimu ma saqatu abahu Ànábì ò ṣe Ọlọ́run bari أعدوا لأهوال القيامة هم
واسبي فلي منه ملاذ وملجأ صل على محمد صل على محمد اجاجوي صل على محمد صل على محمد كجو بلادا اللهم يا ربي صل على محمد وسيد ساداتي نبي محمد اللهم صل على سيدنا محمد آمين خاتم الأنبياء سلام اللهم صل على من فاتحيته لبديع الإيجاد براعة الاستهلال سلام ومن خاتميته براعة المختم والكمال سلام اللهم صل على سيدنا محمد صلى الله عليه بحر أنوارك سلام ومعدن أسرارك ولسان حجتك وطراز ملكك سلام عين أعيان خلقك سلام اللهم صل على سيدنا محمد خاتم الأنبياء وسلم. ومعدن الأسرار سلام ومنبع الأنوار سلام وجمال الكونين وشرف الدارين وسيد الثقلين المخصص بقاب قوسين صلاة يقبل الله علينا محفل يوضو يا الله سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين صلوا على الكريم صلى الله عليه وسلم jazakumullahu khairan ọlọ́run bá sọ aláyálẹ̀ ẹ̀san tó pọ̀ àsàlátù ilé ìtẹ́tún ṣe mọ́dí ìtẹ́tún ṣe láàárọ̀ yìí ó dùn mọ́ wa nú púpọ̀ kọ́lọ́run bá san ilẹ̀ san olóore kọ́lọ́run má ṣe léyìn nìkan tó kù fún yín kọ́lọ́run la pé arìnrìn àjò ní ẹ fẹ́ mọ́ padà sílùú Ìlọrin àwa ni ẹ̀yìn ànábì fún wa ẹ̀sìn yìn ànábì fún wa gbogbo ara wa sì túká ọlọ́run gbogbo ohun tó lè máa jẹ́ ìṣòro wájú ẹnìkankan ọlọ́run bá sọ́ di ọ̀run látòrí ẹ̀yin àtàwa náà tó jásí kí a pẹ̀lú yín ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹni tí ànábì Muhammad bá sí lára ẹni tó tọ́ ibo ló fẹ́ gbégbá wájú ọlọ́run gbogbo tí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ní ọlọ́run ọba ní ká ṣe ẹni tí ó bá ti ṣe kò sànábì lára ẹ ẹni tí ó bá ti tẹ̀lé ànábì tí ó tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run kò sànábì lára ẹ gbogbo àwa tí ànábì ọlọ́run tó ń bẹ lára wa ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run já tẹ̀lé ànábì wọlé ọlá já tẹ̀lé ànábì wal janna gbogbo àwọn èèyàn wa pátá tá ń bẹ lọ́run ìmọ̀nà fún ọlọ́run bá tọ́ wọn sọ́nà ọlọ́run bá fi wọ́n mọ̀nà àwa tá ti wà lójú ọ̀nà náà ọlọ́mọ ṣì wà lọ́nà mọ́ láíláí àwa lára ti tẹ̀lé ànábì àti gbà fánábì àpàdà sábúrú tí wàá bẹ́ẹ̀ tó ti tẹ̀lé ànábì tí wàá ní èmi ò máa tẹ̀lé ànábì Muhammad ọlọ́mọdé ò tẹnu wa jáde mọ́jọ́ tọkàn wa jáde mọ́jọ́ àrò láíláí tó bá kú bẹ́ẹ̀ káàrò ọlọ́run bá wa sọ́dọ̀ la hawla wala quwwata illa billahi al-aliyyil azim ẹ̀yin náà rí kankan. bí àwọn Sheikh Abdulhakeem wọ́n ṣe tọrọ fún bàbá aláya Ọlọ́run jẹ́ kó rí bẹ́ẹ̀ àmín Ọlọ́run jẹ́ kó rí bẹ́ẹ̀ bàbá aláya ìjókòó ìdìde tí láti ìlú Ìlọrin wá sí Èkó yìí tẹ wá ṣàbẹ̀wò àwọn ọmọ ìyá yín àti dẹ́ta wọ́n tún gba dẹ́ta wá wọ́n wá wá sí Èkó Ọlọ́run má jẹ́ mọ́ sábúrú Ọlọ́run má fi lè má fi sọ wá lórúkọ burú Ọlọ́run má fi sọ wá lórúkọ burú Ọlọ́run ẹ̀yin ànábì yẹn kan ò ní ṣe kó wá pòfo kó pàdánù ìta ṣe láàrọ̀ Ọlọ́run jẹ́ pàdánù ẹ̀wọ̀n orí tí yẹn máa rí mi kéèyàn yin ànábì Muhammad sallallahu alayhi wa sallam tó Ọlọ́run gan lóhun yin fún ara òun afákan wa ma bika la tusalli ala Muhammad kí ni ó kọlù tó ló ní yin ànábì Muhammad onígbọ́ ọlọ́run fún ara rẹ̀ gan-an ọlọ́run fún ara ní záàtì rẹ̀ ọlọ́run lóhun yin ànábì ìta ṣe láàárọ̀ yìí ta yin ànábì wa Muhammad ọlọ́run yẹ ká ara pẹ̀lú àdá lórí ọlọ́run yẹ ká ara pẹ̀lú àdá lórí ọlọ́run abẹ́ ọlọ́run fún yín gbogbo bùkátà yẹn lọ jẹ́ kó bíyá ó ti ń bíyá látàrí pé yin ànábì wa Muhammad ọlọ́run tó ń bọ̀ mọ́ bíyá sí ọlọ́run àwọn èèyàn á dúró síbì kan pé ọmọ tó yin ànábì sóhun nìkan ni bó ló ṣe jẹ́ níbi òun náà ni níbẹ̀ òun náà ni aláya nìkan ni ọlọ́run gbogbo bí wọ́n ṣe rí wọn pọ̀ tó lóyún ọlọ́mọ pa wọ́n o ṣùgbọ́n lójú wọn jẹ́ mọ́ gbé dáadáa ṣe ọlọ́run jẹ́ mọ́ gbé dáadáa ṣe ọlọ́run la hawla wala quwwata illa billahi afáwa Jamiu tí wọ́n bá bàbá aláya jórúkọ tí wọ́n ní Nigeria Islamic latest lecture iṣẹ́ ọlọ́run ni wọ́n gbé dání ọlọ́ba dúró tí wọ́n ọlọ́run ẹgbà tẹ́mi bá sọ̀rọ̀ tọ́lọ́run bá ní kọ́lọ́rọ̀ mi jáde nínú kínní yìí mo máa dárúkọ wọn ní tí mo fi máa dárúkọ wọn ni pé káwọn èèyàn mọ̀ pé kí wọ́n bá lè mọ rírì iṣẹ́ tí wọ́n ń ṣe ọlọ́run ló tọ́ yín sọ́nà yìí ọlọ́run
ìdí àìmọ̀ṣẹ́ ọlọ́mọ kọjú ẹ̀sìn dáadáa ọlọ́run àmín ya ẹ ti ń ṣe léyìí ẹ ti gbé lọ́wọ́ báyìí ti bẹ̀rẹ̀ sí ń ṣe ó lè lọ́la nígbà wá yí padà pé àwọn ní pop lókùn fẹ́ lọ́mọ gbé àwọn ní ọlọ́run apàdà sí aburú ọlọ́mọdé ó kàn yín ọlọ́mọdé ó kàn yín ọlọ́run ibi tí ẹ lérò pé ìkànnì tẹ́ wà àbí kànnì táwọn ìbá wọn pè tẹ́ wà tẹ́ rò pé yóò gbé yín dé ọlọ́run yóò gbé yín débẹ̀ ọlọ́run yóò gbé yín jù bẹ́ẹ̀ lọ abẹ́ ọlọ́run fún yín pẹ̀lú ògo ọlọ́run lọ́dún yìí afẹ́kẹ́ lọ hajj ọlọ́ba àṣìbẹ̀ fún yín ọlọ́ba àṣìbẹ̀ fún yín ọlọ́ba àṣìbẹ̀ fún yín la hawla wala quwwata illa billah gbogbo wa náà la fẹ́ lọ ọlọ́run mọ́ṣáláṣí ṣe lọ́rùn fẹ́ abalaya ó múra lọ ti lọ rí abalaya ti lọ múra kọ́lọ́njọ́ lè lọ hajj náà kájọ lọ pẹ̀lú ògo ọlọ́run ṣe rọrùn kọ́bà tún ni wọ́n kọ́bà ni wá kọ́lọ́njọ́ aṣàṣeyọrí ayọ̀ amina amina la hawla wala quwwata illa billah bismillahir rahmanir rahim atina fid dunya hasana wa fil akhirati hasanatan wa qina adhaban nar wa sallallahu ala sayyidina muhammadin wa ala alihi wa ashabihi wa sallam subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin حياكم الله.